mo kí gbogbo àwa ọmọ Yorùbá nílé lóko lájò ṣe rí pé ó ti rẹ́ẹ̀dì nsìn ó ti ṣe kíni ó ti rẹ́ẹ̀dì ó ti rẹ́ẹ̀dì ní ilẹ̀ Yorùbá nígbà tá ń jáde tá ń ṣàlàyé tá ń pariwo fún yín pé ó máa rẹ́ẹ̀dì ní ilẹ̀ Yorùbá yẹn ẹ rò pa ń ṣeré ni ẹ̀yin ò mọ̀ pé Elédùà ọba adẹ́dà ṣẹ̀dá ó ní bó ṣe ń ṣiṣẹ́ ẹ wò bí Elédùà bó ṣe ṣiṣẹ́ lọ́wọ́ yìí nígbà tá jáde fún October 1st ńgbà yẹn ta ni a fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn tó mú wa sìn gbogbo àwọn èèyàn ṣorí kunkun mélòó la rí tó jáde fún October 1st ṣe wá rí pé adániwáyé tó ju èmi àti ìwọ lọ ó wá gbé EndSARS ó gbé jáde ṣe rí pé ńgbà tí adániwáyé tó gbé EndSARS tó gbé jáde gbogbo ọmọ Yorùbá jáde lásìkò yìí ó ti red because a máa gba ilẹ̀ Odùduwà ṣe rí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yẹn ẹ get ready o gbogbo ẹ̀yin tẹ́ ti bà ilẹ̀ Yorùbá jẹ́ yẹn kò síbi tẹ́ fẹ́ sá lọ ṣe mọ̀ pé a ti ń jáde a ti ń sọ fún eré lẹ pé ẹ̀yin rò pé bóyá ṣe rí fídíò tí mo fẹ́ ṣe just cook fídíò ni mi ò ní pẹ́ rárá ṣe ti understand ẹ fi pé bóyá ẹ̀rọ là ń pa èrò pa ń ṣe láwàdà ṣe rí mo ti rí nǹkan kan lórí Facebook mo rí àwọn wèrè kan tí wọ́n ń sunkún lórí Facebook ń sìn nígbà tí àwa ìta ti ń jáde ta ti ń pariwo fún pé kẹ́ ẹ lo platform yín kẹ́ ẹ fi máa sọ̀rọ̀ nípa bá ṣe fẹ́ kó lóko ẹrú kò sẹ́ni tó jáde nígbà yẹn ń sìn ẹkún orí burúkú ni gbogbo yín wá ń sun káàkiri lórí Facebook mo ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ní èrò púpọ̀ lórí Facebook tẹ́ ní àwọn èrò tó máa ń wò yín ta ti ń pariwo fún látijọ́ yìí nípa ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà ẹ wá wà lórí Facebook ń sìn gbogbo yẹn wá ń sunkún orí burúkú ẹkún orí burúkú wo lẹ́ ń sun nígbà tó yẹ kẹ́ ẹ máa sun ẹkún yẹn gbogbo nǹkan tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá ń sẹ́yìn sí ó yẹ kẹ́ ẹ ti ṣe sẹ́yìn ó ti rẹ́ẹ̀dì ní ilẹ̀ Yorùbá ń sìn ṣẹ́ẹ̀rí pé ó ti rẹ́ẹ̀dì ní ṣẹ́ẹ̀rí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yẹn ẹ̀rí bí sá sí o mo máa ń sọ nínú gbogbo fídíòs mi pé ẹ̀jẹ̀ yín la máa fi rúbọ ní ilẹ̀ Yorùbá ṣé ẹ rò pa ń parọ́ ni àbẹ́ rò pa ń ṣàwàdà ni ẹ fi pa wà lá ń sọ̀rọ̀ ni ẹni tó ní ilẹ̀ ó ti dé láti wá gba ilẹ̀ ṣe ti understand gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yẹn tẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ kò síbi tẹ́ fẹ́ sá lọ gbogbo ìwọ ìjòyè tó bà ilẹ̀ Yorùbá jẹ́ ẹ̀rí bì kankan sá lọ mo ti ń tẹnumọ́ pé ẹ̀jẹ̀ yín ni la máa fi rúbọ ní ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ yín la dẹ̀ máa fi ṣe kíni la máa fi rúbọ ní ilẹ̀ Yorùbá yẹn ṣe ẹ pé ẹ̀rí bí àwọn Nigeria Army ẹ̀rí bí wọ́n ṣe ń pa àwọn innocent soul láwọn ọmọ tí wọ́n mọ nǹkan kan tí wọ́n jáde pẹ̀lú ẹ̀dùn ọkàn wọn láti fi ẹ̀hónú wọn hàn àwọn ọlọ́pàá wọ́n ń pa wọ́n gọ́vnà Èkó dẹ̀ wà ń bẹ̀ òun náà ló máa họ́dà wọn gbogbo àwọn ọba yẹn wà ń bẹ̀ kò sí wàhálà o ṣẹ́rí mo ti sọ sẹ́yìn gbogbo nǹkan tí ẹ fi ẹ̀rú kójọ yẹn ojú yín wọ́n ṣe máa sun gbogbo ẹ̀ nítorí kò sí nǹkan tí a bá fi ẹ̀rú kójọ tó máa dúró gbogbo ẹ̀ ló máa tán ó máa tán fún yín ni gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yẹn ẹ̀rọ ogun ẹ̀ṣẹ̀ kò sí ẹ̀rọ náà bá yọ nígbà tẹ ní chance ta ti ń sọ fún yín eré lẹ pé ẹ̀yin ò mọ̀ pé ọba tó ju ìwọ àti èmi lọ òun ló ń jà lọ́wọ́lọ́wọ́ ni ọba tó nílẹ̀ ló ń gba ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣẹ́yìn ò mọ̀ ni adániwáyé ọba dẹ́dà ṣẹ̀dá ó gbọ́ ìyà àwọn mẹ̀kúnnù ó ti rí ìyà wọn òun ló ń jà lọ́wọ́lọ́wọ́ ẹ̀rí bí 1000 kò surprise yín ni ṣẹ́rí kó kọjá òye yín gan níbi tí ọ̀rọ̀ yìí dé lọ́jọ́ tèmi ṣẹ́rí kó kọjá ìmọ̀ ẹ̀yin èèyàn ó kọjá yín because adániwáyé ló ń jà lọ́wọ́lọ́wọ́ ṣẹ́rí gbogbo ẹ̀yin Dáútù Thomas tẹ́ ẹ̀ nígbàgbọ́ nínú ọ̀rọ̀ Odùduwà nígbà tá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Odùduwà gbogbo yín ò nígbàgbọ́ nípa ọ̀rọ̀ Odùduwà ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ ó máa fa nǹkan kan wá ní EndSARS tó ṣẹlẹ̀ yìí Elédùà ló gbé wá ó ti rí pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá yìí ẹ̀ nígbàgbọ́ ó wá gbé EndSARS ó gbé jáde gbogbo yín wá jáde after EndSARS yìí ilẹ̀ Odùduwà là ń lọ confam ni mo ti ń sọ tipẹ́tipẹ́ pé à ń lọ sí ilẹ̀ bàbá wa bẹ́ẹ̀ ni ìyà tí àwa Yorùbá ti jẹ ó ti tó Elédùà ti gbọ́ àdúrà wa ṣẹ́rí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yẹn ìjòyè ilẹ̀ Yorùbá tó bà ilẹ̀ Yorùbá jẹ́ ẹ̀jẹ̀ yín la máa fi ẹ̀rí bì kankan lọ ṣẹ́rí gbogbo àwọn ọmọ yín ṣe mọ̀ pé gbogbo àwọn ọmọ mẹ̀kúnnù náà ń pa yẹn ṣe ti understand kékeré nìyẹn o ẹ̀yin àwọn ọmọ tí yín gangan ojú yín báyìí
náà ṣe máa pa wọn. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá yẹn, kò sí ọba kankan àlọ́ba kankan nílẹ̀ Yorùbá mọ́ o. Àní àwọn àgbàlagbà tó wà lókè ní ilẹ̀ Yorùbá mọ́ o. Àní ẹnì kankan ní ilẹ̀ Yorùbá. A ní ara wa, àwa youth yìí, a ní ara wa ní ilẹ̀ Yorùbá. Confirm, lólórí kankan, àní governor, àní president, àní ẹnì kankan ní ilẹ̀ Yorùbá. Because tá a bá ní èèyàn ní ilẹ̀ Yorùbá ni ayé wọn ní máa pa wá nípakúpa báyìí. Bá a ṣe pariwo tá a jáde látijọ́ yìí, tá ń tẹ̀mọ́ yín létí pé ó máa red, ẹ̀yin ọba yẹn dá sí. Ṣé wá rí ẹni ọba tó bá dá sí yín ẹ wà relevant mọ́, kò sẹ́ni tó mọ̀ yín mọ́. Anybody níbi tá a dédì ní wáàsí tá a jọ wáyé, anybody tó bá dá sí nínú yín sìn ẹ wà relevant mọ́, ẹ jẹ́ nǹkan kan mọ́. Ẹ máa rí ẹ̀yin ọba yẹn, gbogbo àfihàn yẹn náà máa sùn, torí gbogbo ẹ̀yin ọba tẹ̀ wà nílẹ̀ Yorùbá yẹn ẹ̀kẹ́ ẹ̀ tọ́sọ́ba. Ifá kọ́ ló yàn yín, mo máa ń sọ. Tó bá jẹ́ pé Ifá ló yàn yín ni, true Ifá ló yàn yín ni, ilẹ̀ Yorùbá ò ní rí báyìí. Ẹ máa sọ̀rọ̀. Àwárí ọba kankan ní gbogbo ilẹ̀ Yorùbá kó lè jáde, kó lè sọ̀rọ̀ láti ọjọ́ yìí. Ṣé rí bí wọ́n ṣe ń pa àwọn innocent soul? Gbogbo àwọn ẹ̀jẹ̀ tán pa yẹn, ó máa bí yín o. Ẹ̀jẹ̀ láti ìran yín kìíní dé ìran yín kẹrin, gbogbo ẹ̀jẹ̀ tán pa yẹn wọ́n máa bí yín. Gbogbo ẹ̀yin ọba tẹ́ wà nílẹ̀ Yorùbá lọ́wọ́ ẹ̀ ń ṣe ọba sẹ́, gbogbo yín yẹn ẹ̀ kì í ṣe ọba gidi tí Elédùà ọba dẹ́dà ṣẹ̀dá tó gbé ọ̀pá àṣẹ ọba lé lọ́wọ́, ẹ̀ kì í ṣe. Ifá kọ́ ló yàn yín. Bẹ́ẹ̀ dẹ̀ ni láti ìran yín ò tún jọba ní ilẹ̀ Yorùbá mọ́, ẹ lọ kọ sílẹ̀. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yẹn ni mo sọ tí ilẹ̀ Yorùbá bàjẹ́ lójú yín torí ọmọ àlè ni yín. Confirm ni tẹ́ ẹ bá ń ṣe ọmọ àlè ni ilẹ̀ bàbá yín ò ní bàjẹ́ báyìí. Kí ni mo sọ? Tẹ́ ò bá jẹ́ ọmọ àlè ni ilẹ̀ bàbá yín ò ní ṣe kí ni, kò ní bàjẹ́ báyìí. Gbogbo yín yẹn la máa fi rúbọ ní ilẹ̀ Yorùbá. Ṣé rí gbogbo ẹ̀yin actress ní ilẹ̀ Yorùbá yẹn, gbogbo ẹ̀yin tẹ́ ń kọ fújì, tẹ́ ń kọ hip hop ní ilẹ̀ Yorùbá yẹn, tẹ́ ẹ̀ dá sí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà. A nídìí yín mọ́ o. Nígbà tí a nídìí yín gangan, tá ń pariwo, tá ń jáde, ààrẹ nìkan kan. Nígbà tá ti ń pariwo ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà, sáàrẹ nìkan kan ni, ààrẹ nìkan kan. Anybody nínú yín tó bá jáde ń sìn ẹ wà relevant mọ́, àkó yín jẹ mọ́ rárá. Because ẹ̀yin rò pé ẹ̀yin ti yó, ẹ ti wà lókè, ẹ ti gbàgbé àwọn mẹ̀kúnnù tó gbé yín débi tí ẹ dé. Mo máa ń sọ nínú gbogbo fídíò mi, mo ti ń ṣí létí tipẹ́, torí àwa ti rí nǹkan tó máa ṣẹlẹ̀, a ti fọ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. But ẹ rò pé ẹ rò pé à ń ṣeré ni. Ṣèbọn ló ti rẹ́ẹ̀dì sìn, ò tí wà rẹ́ẹ̀dì tán, ó ẹ̀ṣẹ̀ rẹ́ẹ̀dì ni. Mo máa ń sọ nínú gbogbo fídíò mi pé ẹni tó máa kú ló máa kú, ẹni tó máa kú ló máa kú. Confirm ni. A máa gbalẹ̀ Odùduwà, ìpá ní gbalẹ̀ Odùduwà yẹn. Tẹ́ bá lójú inú ni, máa ń sọ ní gbogbo, mo ní tẹ́ bá ní ojú inú ni, mí pé ẹ lójú inú ni. Tẹ́ bá ní ojú inú ni, ẹ máa rí pé àwọn onílẹ̀ ló ń jà. Confirm, àwọn kí ló ń jà? Àwọn onílẹ̀ ló ń jà. Wọ́n fẹ́ gbàgbára lọ́wọ́ àwọn tó ń yọ wá lẹ́nu. A dẹ̀ ti kó lóko ẹrú. A ti kó lóko ẹrú. Yorùbá ẹ ti bọ́. Yorùbá ti bọ́ lóko ẹrú. A ti bọ́ lóko ẹrú. A ti bọ́ lóko ẹrú. A ti bọ́ lóko ẹrú. Ìyàtà jẹ́ ti tó. Àwọn tó nílẹ̀ ti gbọ́ àdúrà wa. Wọ́n ti gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa. Àsìkò tá ti bọ́ lóko ẹrú lélẹ́yìí. Ṣé ẹ rí pé ẹ̀rí àwọn youth ni, ẹ̀rí tán jáde ní 1000 ni. Ẹ̀mẹ̀mí tó kó sí wọn nínú ni. Ẹ̀yin rò pé ojú lásán náà ṣe jáde ni. Gbogbo wọn tó jáde yẹn ṣé wọ́n mọra wọn rí ni. Gbogbo wọn dẹ̀ ṣí jáde lẹ́ẹ̀kan náà. Tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá rí ni. Ẹ lójú inú ni, ẹ fọ̀ sí ni. Tẹ́ ẹ bá lójú inú ni, ẹ máa mọ̀ pé àwọn tó ní ilẹ̀ ló fẹ́ gba ilẹ̀. Nígbà tá ń pariwo fún yín, a ti ń pariwo kíní fún yín láti bí some months ago. Láma ti ń jáde láti ṣe many video fún yín. Ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Ẹ dá sí ọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀yin ọba yẹn tó fi dé wá sinmi tó dé lọ́jọ́ tèní. Àmàrí kankan nínú ẹ̀yin ọba yẹn. Excuse me please. Bá mú tíṣù bẹ́ẹ̀. Àmàrí kankan nínú àwọn ọba yẹn kí wọ́n bá wa dá sí. Ẹni ìwọ ọba rádaràda tó bá dá sí lọ́wọ́ ẹ̀ ó wà relevant mọ́. Confirm ni gbogbo àfihàn yẹn pátá la máa jó. Ẹ̀jẹ̀ yín mo máa ń sọ nínú gbogbo fídíò mi. Ìwọ tó bá máa ń wo fídíò mo máa ń sọ. Mo ní ẹ̀jẹ̀ yín la máa fi rúbọ. Confirm ni ẹ̀yin ọba yẹn á máa fẹ̀jẹ̀ yín rúbọ torí ẹ ti bà ilẹ̀ jẹ́ gan. Ẹ̀yin ń ba ayé àwọn aláyé jẹ́, ẹ fi ń tún ayé tí ń ṣe. Gbogbo àwọn ọmọ yín ló wà ní iṣẹ́, gbogbo àwọn ọmọ yín tó wà nílùú òyìnbó yẹn wọ́n safe o. Confirm ni o. Ẹ̀yin rò pé bóyá àwọn ọmọ ọlọ́mọ wa máa pa àwọn ọmọ ọlọ́mọ, àwọn ọmọ tí wà nílùú òyìnbó. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Bá a ṣe ń yọ gbọ́ la máa ń yọ, àbáná ṣe máa ń pòwe yẹn. Gbogbo àwọn ọmọ yín tó wà káàkiri la mọ ibi tó wà. Gbogbo àwọn tó ń pa yẹn, àwọn ọmọ yín ló máa rọ́pò wọn, àwọn ọmọ yín náà máa pa àwọn ọmọ yín náà. Confirm ni. Bẹ́ẹ̀ sáwá sókè òkun, òkè ò lè gbà yín. Bẹ́ẹ̀ wà Nàìjíríà ò lè kó síbi tẹ́ lè lọ. Bẹ́ẹ̀ wọ abọ́ ilẹ̀, a máa wọ àyín jáde ni. Because àwọn tó nílẹ̀ wọ́n ti dé,
wọ́n ti ń gba ilẹ̀, wọ́n dẹ̀ máa gba ilẹ̀ yẹn tán fún àwọn ọmọ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá, kò sí ìbẹ̀rù kankan, kò sí ìfòyà, kò sí ìbẹ̀rù, nítorí pé kí ni àwọn alálẹ̀ ló ní ilẹ̀, àwọn náà fẹ́ gba ilẹ̀, wọ́n dẹ̀ ti ń gba ilẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́. Nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ó kọjá òye àwọn èèyàn, ó kọjá ìmọ̀ àwọn èèyàn, nítorí pé kí ni adániwáyé, ọba dẹ́dà ṣẹ̀dá, ọba tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo, ọba tó ti rí ìyà wọn tí àwọn mẹ̀kúnnù ti ń jẹ ní àti ayé alálùmọ́lẹ̀ di àsìkò yìí, ó ti gbọ́ igbe àwọn mẹ̀kúnnù, ó ti ń jà. Ẹ wá ríbi sásímọ̀, ẹ ríbi kankan lọ mọ́, ilé ò gbà yín, ọ̀nà ò gbà yín, bẹ́ẹ̀ ni kò síbi tẹ́ fẹ́ lọ mọ́. Ṣe rí gbogbo àfihàn yẹn la máa sùn. Gbogbo ẹ̀yin ọba, èmi ò tiẹ̀ wá rí ọba kan ní ilẹ̀ Yorùbá yẹn tó dá sí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà. Mi ò rí ìjòyè kankan ní ilẹ̀ Yorùbá yẹn kó dá sí ọ̀rọ̀ ilẹ̀ àwọn Odùduwà. Débi tá a dé lọ́jọ́ tèní 2023 tẹ́lẹ̀ fẹ́ ṣe wáyé tẹ́ ẹ lọ dìbò 2023 yìí. Ṣebí àwọn olórí burúkú ọmọ àlè Yorùbá kan pariwo 2023, ó yẹ ẹ lọ dìbò 2023 yìí náà. Tinubu yín kó wá wọlé, kó wá di president yìí náà. Ṣèmọ́ ní Tinubu wọn ló ti sá lọ. Ilé Tinubu lọ́kọ̀ lọ́la wọ́n máa lọ sun ilé Tinubu lọ́la wọ́n máa sun inú ilé Tinubu lọ́la. Gbogbo ẹ̀yin politician ilẹ̀ Yorùbá yẹn ẹ̀rọ ògùn ẹ̀ṣẹ̀ kò síbi tẹ́ fẹ́ lọ. A máa fi ń rúbọ ni, nítorí pé kí ni ẹ ti ba ayé jẹ́, ẹ ti ba ayé jẹ́, ẹ ti bọ̀run yín jẹ́. Ṣẹ́rí gbogbo àwọn ọmọ tẹ́ bí yẹn pátápátá ojú yín báyìí náà ṣe máa dúnbù wọn. Wọ́n á dúnbù ìyàwó yín lójú yín, wọ́n á dúnbù ọmọ yín lójú yín, because ẹ̀yin gan ti ṣe kí ni ẹ ti ba ayé jẹ́. Ẹ̀yin lẹ mú àwa Yorùbá, lẹ mú wa dé ipò tá a wà lọ́jọ́ tèní. Àti ẹ̀yin àwọn olórin ní Nàìjíríà tó ń kọ fún jẹ́, especially tó ń pè ní K1 the ultimate rádaràda. Ṣé bóun ló máa kọrin orí burúkú pé kán máa dìbò fún Buhari? A ní Buhari tún fẹ́, a ní àwọn náà tún fẹ́ ṣe ló máa kọrin fáwọn Buhari tó máa ti gbé owó orí burúkú wọn. Àwọn olórin yẹn àwọn náà sì wá dé kò ta wà lọ́jọ́ tẹ̀lé. Ìwọ Wàsíù yẹn eléyìí tán ṣe fún Pasuma kékeré ni o. Ṣé ẹ mọ̀ pé tí Pasuma yẹn wọ́n fi ṣe sample fún gbogbo ẹ̀yin politician ilẹ̀ Yorùbá yẹn ni, ẹ̀yin olórin ilẹ̀ Yorùbá yẹn ni. Kékeré ni ti Pasuma yẹn, ńlá sì ń bọ̀ fún yín. Dẹ̀dẹ̀ ni oyè tó kan ara àwo ni, ó ń bọ̀ wá kan ara ẹ̀dẹ̀ ni. Ẹ ní sùúrù o. Wọ́n máa pè yín kò tí kàn yín, wọ́n máa ṣí ìwé yẹn kàn yín. Láti ọ̀la lọ ẹ máa rí nǹkan tó máa ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá confam, because ẹ ti ba ayé àwọn èèyàn jẹ́ gan. Ẹ ti sọ ilé tẹ́ ti sọ di ilé ahoro pọ̀. Ẹ̀yin jálé onílé, ẹ fi ń bo ti yín mọ́lẹ̀. Ẹ̀yin ba ayé àwọn èèyàn jẹ́, ẹ fi ń bo ti yín mọ́lẹ̀. Ẹ wá rò pé ẹ máa rí ibì kankan sá sí. Ibo lẹ fẹ́ sá sí ná? Níbo lẹ fẹ́ sá sí? Níbo lẹ fẹ́ lọ ń sìn? Kò sí ibi tẹ́ fẹ́ lọ. Ṣé ẹ rí fíìmù tẹ́ wò yẹn? Ṣé mọ̀ pé èmi ti ń pariwo ọ̀rọ̀ yìí? Èmi ti fọ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ ní confam ní. Ṣé wá rí èlé tẹ̀ sí ń wò yìí ní láṣì ń bọ̀. Ṣé rí gbogbo ẹ̀yin ọba yẹn, gbogbo mítì tẹ́ ń ṣe la gbọ́, gbogbo mítì tẹ́ ń ṣe pátápátá bá a ṣe ń yọ só la ṣe máa ń yọ gbọ́. Gbogbo mítì tẹ́ ń ṣe pátápátá ẹ̀ rí bí kankan sá sí mọ́. Ìwọ ọba Ilé Ifẹ̀, Ògúnwùsì ọba Ilé Ifẹ̀, ẹ̀ rí bí kankan sá sí o. Ọba Ọ̀yọ́ ẹ̀ rí bí kankan sá sí. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ rí bí kankan sá sí, torí pé ẹ̀yin lẹ tà wá débi tá a wà lọ́jọ́ tèní, tẹ́ bá yé wa jẹ́ débi tá a wà lọ́jọ́ tèní. Kí ló dé? Ẹ̀yin ẹ kì í ṣe gbogbo ọba tó wà ní ilẹ̀ Yorùbá, gbogbo ẹnu lèmi ò ṣàfisọ. Ẹ kì í ṣe ẹni tó yẹ sọ́ba, ẹ ń ṣe ẹni tó tọ́ sí ọba rárá. Irú yín o, àwọn baba ńlá wa nínú sítórì tí àwa bá, àwọn baba ńlá wa tí wọ́n máa ń jọba láyé ọjọ́ òun, àwọn ò ń ṣe bíi tiyín, ọmọ àlè lẹ́yìn yìí. Ẹ̀yin gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yẹn, èmi ò tiẹ̀ recognize yín fún ọba, ẹ yẹ fún ìjòyè gan, because tẹ́ bá yẹ fún ọba àti ìjòyè ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yẹn kò mà ní máa ṣẹlẹ̀. Ẹ ti bà gbogbo ẹ̀ jẹ́. Ẹ wá rò pé ẹ máa rí ibì kan sá sí. Irọ́ ni o, ẹ lè rí ibì kankan sá sí. Tọmọtọmọ yín máa lọ sí, tẹbítẹbí yín máa lọ sí. Gbogbo nǹkan tí ẹ fi ẹ̀rú kójú, torí gbogbo nǹkan tẹ́ kójọ yẹn ẹ̀rú lẹ fi kójọ. Nǹkan tó yẹ kí gbogbo orí máa lò òun lẹ́yìn nìkan ń lò. Gbogbo àwọn ọmọ tí ò kì í jẹ̀yà, ṣèbí bí a ṣe bí ẹrú la ṣe bí ọmọ, bí wọ́n ṣe bí iná ṣe bí àwa náà, àbí kì í ṣe bọ́n ṣe bí iná ṣe bí àwa náà ni. Bí ilẹ̀ Yorùbá ṣe jẹ́ ilẹ̀ baba ńlá yín ló ṣe jẹ́ ilẹ̀ baba ńlá tiwa. Ó ṣe wá jẹ́ pé láti ayé alálùmọ́lẹ̀ lẹ ti ń ṣe àfẹ̀yìn nìkan. Ṣé rí gbogbo ẹ̀yin star ilẹ̀ Yorùbá tẹ́ pera yín ní star ilẹ̀ Yorùbá yẹn? Kò sí star kankan mọ́ ní ilẹ̀ Yorùbá pé ìwọ kan ni Mushishi tó ń kọrin rádaràda kan tó support nígbà tó sì fresh tó support tá à recognize yẹ, a máa já ránkì ẹ ni, a máa gbá ogun yín létí ṣeré ń sìn yín ni confam ni. Ọba gan máa gbá dé orí ẹ máa nà yín ṣeré ń sìn ni. Gbogbo ẹ̀yin tẹ́ pera yín olórin jàkànjàkàn ní ilẹ̀ Yorùbá yẹn, àsìkò ẹ̀sìn yín ti dé. Ṣé mọ̀ pé àsìkò ní gbogbo nǹkan, ìgbà ní gbogbo nǹkan. Ẹ ti lo ìgbà yín kọjá o. Àsìkò àwọn tí ẹ ti fi ìyà jẹ, tẹ́ ti bá yé wọn jẹ́, àsìkò tí wọ́n lélẹ́yìí o. Ṣé mọ̀ pé
tí ẹ̀dá bá ń ṣe nǹkan a máa dùn mọ́ a máa dùn mọ́ a máa dùn mọ́ ó ti dùn mọ́ yín àbí àsìkò tẹ́ fẹ́ gba ẹ̀san yín lẹ wà yìí o ẹ rí bì kankan sá sí ẹ rí oògùn ẹ̀ ṣe rárá because ẹ ti bà ilẹ̀ jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ pera yín láì ẹ̀yin olórin jàǹkànjàǹkàn ní ilẹ̀ Yorùbá yẹn ṣé ibi tẹ́ dé lọ́jọ́ tí ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo ti kọ́kọ́ sọ nínú àwọn fídíò tí mo ti máa ń ṣe tipẹ́tipẹ́ mo ti sọ sẹ́yìn ṣé ibi tẹ́ dé lọ́jọ́ tèmi ṣé agbára yín lẹ fi débẹ̀ ni ṣe báwọn tí ìyà ń jẹ yìí ṣe báwọn ló gbé débi tí ẹ dé lọ́jọ́ tèmi ó wá di àsìkò tí àwọn tí ìyà ń jẹ yẹn tí wọ́n gbé débi tí ẹ dé yẹn lọ́jọ́ tèmi ó wá di àsìkò tó yẹ pé wọ́n nílò yín ìgbà yẹn mí pé ẹ ti kọ́lé mọ́lé ẹ ti ralẹ̀ mọ́lẹ̀ ẹ ti bí mọ́lé mọ́ èyí ti lówó lọ́wọ́ ẹ ti fi ìpàyé ti tán ṣẹ́yìn ò mọ̀ pé ìbẹ̀rẹ̀ ò kì í ṣe oníṣẹ́ ni àfẹni tó bá ṣe dópin la máa yìn ẹ̀yin yìí ẹ tiẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ kankan ẹ tiẹ̀ ṣe nǹkan kan látìgbà tá ti ń pariwo ilẹ̀ Odùduwà tí a tiẹ̀ rẹ̀ nìkan kan kó tiẹ̀ bá wa dá sínú gbogbo ẹ̀yin mòṣíṣà ilẹ̀ Yorùbá yẹn ni ṣé ààrẹ nìkan kan kó bá wa dá sí ni kò sẹ́ni kankan tó dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó wá débi tó dé yìí tá a bá wá rí àwọn olórí burúkú kan àwọn ìdọ̀tí àánú kan tó máa fẹ́ wá máa ṣojú ayé pé àwọn fẹ́ sọ̀pọ́ọ̀tì nǹkan kan irọ́ ni o a ti mọ fake a mọ original nítorí pé kí ni wọ́n ní ìgbà ìṣòro la máa ń mọ ọ̀rẹ́ nígbà tí ojú ń pọ́n igun wa níbo ni àwòdì yín wà nígbà tí ojú ń pọ́n wa tá ń pariwo lórí Facebook tá a sọ̀rọ̀ wa di wèrè lórí Facebook ẹ fi wá ṣe yẹ̀yẹ́ ni ẹ kọ tí ikún sí wa nígbà tá a nídìí voice yín a nídìí owó yín nígbà yẹn o a nídìí nǹkan kan yín a kàn nídìí voice yín kẹ́ force out kẹ́ sọ̀rọ̀ àsọmọ Yorùbá àti pé àwọn tí ìyà ń jẹ ìyà wọn náà gbé débi tí ẹ dé ẹ lè jáde ńgbà yẹn ó ti wá rẹ́ẹ̀dì báyìí níbo lẹ fẹ́ ẹ wàá rògùn ẹ̀ ṣe níbo lẹ fẹ́ lọ níbo lẹ fẹ́ lọ ṣe rí àwọn gọ́vnà Èkó Sanwó-Olú ìwọ tún wá họ́dà oníkan máa pa àwọn èèyàn wọ́n pa àwọn èèyàn lọ ní Lẹ́kì àbí torí mò ń wò lórí Facebook má wọ ṣe bọ́ ọmọ Yorùbá ni ẹ́ àbó kìí ṣe ọmọ Yorùbá ni ikú burúkú ló máa kú gbogbo àwọn ẹ̀jẹ̀ àwọn tí wọ́n pa yẹn ó máa béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ Sanwó-Olú gbogbo ẹ̀yin gọ́vnà ilẹ̀ Yorùbá tẹ́ bá ilẹ̀ Yorùbá jẹ́ di ọjọ́ tèmi tó jẹ́ pé ẹ̀jẹ̀ kẹ́nu yín kò ẹ wá jẹ́ pé ọmọ náà la máa ń rán sí iná ọmọ iná ẹ̀yin tẹ́ pera yín lọ́mọ ilẹ̀ Yorùbá wọ́n á pa ẹ wá tún ọ̀dà kan máa pa àwọn ọmọ ilẹ̀ Yorùbá lójú yín ṣé tó bá rányàn níṣẹ́ ẹrú ṣe bó yẹ kéèyàn fi tọmọ jẹ ni ṣe ti understand ṣe rí mẹ́sẹ̀gì tí mo kàn wá fún yín mo kàn fún yín ní short message lélẹ́yìí ṣe ti understand short message lélẹ́yìí o ní láṣì ń bọ̀ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yẹn ẹ get ready gbogbo ẹ̀yin politician ilẹ̀ Yorùbá yẹn ẹ get ready gbogbo ẹ̀yin mùsíṣà ilẹ̀ Yorùbá tẹ́ ti bà ilẹ̀ Yorùbá jẹ́ yẹn ẹ get ready ọmọ kékeré ilẹ̀ Yorùbá tó bà ilẹ̀ Yorùbá jẹ́ ẹ get ready àgbàlagbà ilẹ̀ Yorùbá tó bà ilẹ̀ Yorùbá jẹ́ ẹ get ready because wàhálà ń bọ̀ níwájú yín ẹ̀yin àti àwọn ẹbí yín àti àwọn fámìlì yín gbogbo ìgbádùn tẹ́ ti jẹ wàhálà ìyà lẹ máa fi parí ayé yín because ẹ ti kó àwọn èèyàn sínú ẹkún ẹ ti kó àwọn èèyàn sínú ìbànújẹ́ ẹ̀yin ò lè gbádùn tẹ́ bá rò pé ẹ máa níbi kan tẹ́ fẹ́ sá lọ ẹ tọra yín ẹ rí bì kankan sá lọ ẹ rí bì kankan lọ láì ẹ rí bì kankan lọ Europe ẹ lè lọ gbogbo ẹ̀yin tẹ́ ní àwọn ọmọ gan ní Europe gan wọn àṣírí wọn ò bò ní Europe confam ni ibi Nàìjà tẹ́ tún wà náà àṣírí yín ò bò ní Nàìjà gbogbo nǹkan tí ẹ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe meeting tẹ́ ń ṣe gbogbo ẹ̀ là wá ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe náà là ń gbọ́ gbogbo ẹ̀yin ọba yẹn gbogbo ẹ̀yin ìjòyè yẹn ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́pẹ́ra yín lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá tẹ́ ń support nǹkan tí ò dá gbogbo yín láti rí àti list yín sílẹ̀ ẹ̀jẹ̀ yín la máa fi rúbọ ṣe ti understand because adániwáyé ti ń jà ọba tó ní ilẹ̀ ó ti ń jà ó tiẹ̀ ti gbà ní because tí ò bá ní gba ilẹ̀ yẹn kò ní lo ti SARS nígbà tá ti ń pariwo ilẹ̀ Odùduwà à ń pariwo ilẹ̀ Odùduwà adániwáyé rí pé ẹ̀yin ọmọ Yorùbá Dáútù Thomas ní ẹ̀ nígbàgbọ́ ó wá gbé ọ̀rọ̀ SARS ó wá gbé jáde ẹ wo ibi tí ọ̀rọ̀ SARS yẹn ẹ wo ibi tó líǹkì sí October 1st yẹn tó bá jẹ́ pé òun ló líǹkì báyìí tó lọ di irú nǹkan báyìí mo mọ̀ pé àwọn èèyàn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ náà máa sọ jáde lẹ́nu wọn láwọn ti sọ but adániwáyé tó ti rí inú wa tó rí inú àwọn tó ń jáde tí ò fẹ́ ká jẹ̀bi adániwáyé change ẹ̀ mọ́ yín lọ́wọ́ ó gbé ti SARS ó gbé wọ́ ẹ wo bí ti SARS yẹn obi tó bá wa dé sìn láftà ti SARS ta wà lẹ́nu ẹ̀ ilẹ̀ Odùduwà là ń lọ ilẹ̀ Odùduwà ilẹ̀ lérí là ń lọ lágbára ṣẹ̀dá ojú èmi àti ìwọ tó ń wò mí pẹ̀lú inú ẹ tó mọ́ pẹ̀lú ọkàn ẹ tó fífún tó fi ọkàn funfun tó fi tẹ̀lé ilẹ̀ Odùduwà gbogbo wa báyìí lájọ máa dé ilẹ̀ Odùduwà lójú àwọn tó ń dáàtú tí wọn ò nígbàgbọ́ a máa kan ilẹ̀ Odùduwà máa kàn wá lára láìpẹ́ lójú gbogbo àwọn tí ò nígbàgbọ́
gbogbo ẹ̀yin YouTube ilẹ̀ Yorùbá ẹ má sun àsùnpara o, ẹ má jẹ́ káwọn pásítọ̀ kan kọ́ máa preach rádaràda kan fún yín o. Kí ni mo sọ? For now nídìí preaching kankan pẹ́ni bọ̀dọ̀ ẹ bá preach ọ̀rọ̀ pásítọ̀ àti gbàdúrà láti bí 400 years ago. Àdúrà yẹn ò help ní ilẹ̀ Yorùbá, confam. Àdúrà yẹn ò help, àti kírun láti bí 400 years ago. Àrí ìyípadà, nídìí irun kankan, nídìí àdúrà kankan mọ́. We need action. Action náà la dẹ̀ tí àti rí action. Ṣe rí pé action sì ó yàtọ̀ sí ọ̀rọ̀ Muslim àti Christian. Tó yẹ pé ọ̀rọ̀ Muslim àti Christian náà là ń ṣe látijọ́ yìí ni Ọlọ́run máa ṣe ibi tá a dé lọ́jọ́ tòní ṣá máa dé ni. Tó bá yẹ pé a ti take action, gbogbo àwọn rubbish people tí mo rí lórí Facebook rádaràda tó wọ́n lọ ń sunkún rádaràda nígbà tá a ti ń pariwo, especially èmi mo jáde mo ní gbogbo ẹ̀yin tẹ́ wà lórí platform yín tẹ́ ní àwọn èrò púpọ̀ táwọn èrò máa ń wò yín ẹ̀ẹ́dẹ̀ lo platform yín ẹ lò fún ilẹ̀ Odùduwà ṣàárẹ̀ nìkankan nínú yín ni. Nígbà tí wọ́n tẹ́ wá gbọ́ pé wọ́n ń pa àwọn èèyàn nílẹ̀ ìjànsìn ẹ̀ṣẹ̀ wá ń jáde ẹ̀ ń ké ẹkún orí burúkú wò lẹ́ ń ké ẹ̀ tí rí nǹkankan a máa gba ilẹ̀ Odùduwà yẹn confam lójú àwọn dátú tomọ̀ tí wọ́n nígbàgbọ́ yẹn a máa gbalẹ̀ Odùduwà. Ẹ̀yin ọba yẹn ẹ̀ rí bí kankan lọ ìjòyè tó bá lẹ̀ Yorùbá jẹ́ ò rí bí kankan lọ ẹ lọ get ready. Gbogbo agbára tẹ́ bá mọ̀ ẹ lọ sá, gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe meeting gbogbo ẹ̀ là ń gbọ́. Kò sí nǹkan tẹ́ lè ṣe, kò síbi tẹ́ fẹ́ lọ mọ́, kò sí ẹ̀ ní agbára kankan mọ́, kò sí nǹkan kankan tẹ́ fẹ́ ṣe mọ́ because ọba tó ní ilẹ̀ ó ti gba ilẹ̀. Bẹ́ẹ̀ ni àní rí jù báyìí lọ. Let's not forget àti ẹ̀ wá rí Gani Adams, àti ẹ̀ wá gbọ́ ìró Gani Adams kankan, àgbọ́rò Gani Adams kó tiẹ̀ jáde lórí nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣèbí lóògùn ọ̀fẹ́ náà pé ṣèbí ó ní oyè tán fi jẹ, ṣèbí oyè jagunjagun náà fi jẹ, ṣèbí olóyè kó síwájú ogun tí àwọn ọmọ kéékèèké yẹn tí wọ́n ń pa àwọn ọmọ yẹn káàkiri. Àrí Gani Adams náà ààrẹ nìkankan, gbogbo wọn ti sá lọ. Àbí ẹ wá dá wa dá bùkátà wa, ṣe wá rí àwa tẹ́ bá wa dá bùkátà wa yẹn adániwáyé tó máa ń bá ẹ̀dá gbé bùkátà ṣe rí pé ó ti ń bá wa gbé ẹrù wa, ó ti ń bá wa tí ò bá wa gbé ẹrù wa ni. EndSARS yìí kò mà ní ṣẹlẹ̀, adániwáyé ló gbé EndSARS ló gbé jáde, ó lò fún wa ni, ó lò fún ẹ̀yin ọmọ Yorùbá, fún ẹni tó bá ní ojú inú nínú yín tó ní ọpọlọ a mọ̀ pé EndSARS yìí Elédùà ló lò. Ẹ wo bí gbogbo ọmọ Yorùbá ṣe jáde because wọ́n ti mọ̀ pé a ti ń pariwo ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà, kò sẹ́ni tó tọ̀nà mélòó ní October 1st mélòó la rí kó jáde. Adániwáyé ó wá gbé EndSARS yẹn ó wá gbé jáde, ó lò fún ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà. A ti ń lọ ilẹ̀ ìlérí, a ti ń lọ ilẹ̀ ìlérí tí Elédùà tó ti kọ fún wa. Ibẹ̀ ó kù bẹ́ńbẹ́ a máa débẹ̀ confam ni, a máa débẹ̀ lójú àwọn Doubting Thomas ní agbára ṣẹ̀dá. ṣe rí gbogbo ẹ̀yin ọba tán ti gbówó fún yẹn, ṣe gbọ́ gbogbo ẹ̀yin ọba tí wọ́n ti gbé owó fún yín, ẹ ti pín owó, ẹ̀yin ti jẹ́ dòdò, ẹ lè sòdodo mọ́. Àbí gbogbo ẹ̀yin ọba yẹn ẹ ti jẹ́ dòdò, ẹ lè sòdodo mọ́, ẹ dákẹ́ síbẹ̀ ẹ̀ sọ nǹkankan, ẹ má wọ́rì. Ẹ wo wọ́n máa ṣíwèé kàn yín, ó máa kàn yín very soon. Ṣe rí bó ti ń kàn wọ́n bọ̀ díẹ̀díẹ̀ láti ọ̀la lọ, ẹ máa rí bó ṣe máa kàn yín. Àwọn YouTube wọ́n ti já, kí ni mo sọ fún yín? Gbogbo mugun ilẹ̀ Yorùbá sì wọ́n ti já, gbogbo mugun sì wọ́n ti já. Ẹ lè jáyé wọn máa yé mọ́, ilé tẹ́ jẹ wọn máa yé ti tó, wọ́n ti já. Àwọn gan ti reason, wọ́n ti think, wọ́n ti rí wípé ẹ ti ba yé àwọn jẹ́. Ṣe rí pé ẹ̀jẹ̀ làwọn ọmọ YouTube gbé jáde ni, ẹ̀jẹ̀ iná máa fi pa yín dànù because wọ́n máa wò bí ẹ ṣe ba yé wọn jẹ́, tẹ́ ba ìgbà wọn jẹ́, ẹ ba àkókò wọn jẹ́, ẹ ba yé YouTube jẹ́. YouTube mi báyìí wọ́n dẹ̀ ba kárí àẹ̀jẹ́. Ẹ wá ń já ilé onílé, ẹ fi ń bo tiyín mọ́lẹ̀. Wàláì tàláì ẹ rí bí kankan dé, give me one tissue please. Ẹ rí bí kankan dé sí o, ẹ rí bí kankan lọ. Confirm ni kò síbi tẹ́ fẹ́ lọ, níbo lẹ fẹ́ lọ, níbo lẹ lè lọ ná because a gbọ́dọ̀ fi ń rúbọ ni. Tá a bá fi ń rúbọ báwo la ṣe fẹ́ rọ́nà lọ? Gbogbo yín pátá la máa fi rúbọ ní ilẹ̀ Yorùbá. Ṣé rí gbogbo ẹ wo ẹ̀yin tèmi ẹ gbàgbé o, gbogbo àwa tá a wà lókè yìí náà àwa gan ṣì ń bọ̀ lé o, nítorí pé ilé bá bọ́ ọmọ òkín bọ́ ọmọ lẹ́rù. Kí ni mo sọ? Ilé bá bọ́ ọmọ òkín bọ́ ọmọ nítorí àkín ṣọmọ àlè. Àwa gan ṣì ń gbórí bọ̀ lé, àwa gan toró ṣì máa rẹ́ẹ̀dì ju báyìí lọ, àwa gan ṣì ń bọ̀ lé, a máa wá jà fún ilẹ̀ baba ńlá wa. Ṣé rí gbogbo àwọn ọba yẹn ẹ lọ sínú ilé wọn, ẹ lọ jó ilé wọn, ẹ sun ilé wọn dànù. Ilé tẹ́ bá rí ọmọ ẹ padà nítorí àwọn náà, àwọn ọmọ tí wọ́n ń pa yẹn wọn jábọ́ lára ọ̀pẹ, ìyá kan ló bí wọn o, bàbá kan ló bí wọn o. Confirm ni o, àwọn ọmọ tí wọ́n ń pa yẹn
bàbá kan ló bí wọn, ìyá kan ló bí wọn. Ẹ̀yin ò lè wá kó àwọn ọmọ tí kẹ́ kó wọn, kẹ́ wá ràgàbò wọn, kí wọ́n máa pa àwọn ọmọ ọlọ́mọ, kí wọ́n máa pa wọ́n kiri. Ẹ̀yin náà ẹ̀ lè rógùn ẹ̀ kó sọ́ba kankan mọ́ ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa wò pé àlọ́ba, àlẹ́ni tó ń darí wa for now, àní ọba, àní ìjòyè, àní president, àlólórí kankan for now. Àwa youth báyìí là ń darí ara wa for now. Àwọn ọmọ Yorùbá là ń darí Elédùà nìkan ló máa yan olórí fún wa for now. Àní ẹ má fojú àwọn ọba rádaràdà ẹ yẹ̀yẹ́ anybody. Olórin gan tó bá ṣòṣì ẹ gbá etí ẹ gbá fìlà orí ẹ. Olórin, gbogbo olórin tẹ bá ti rí pé ó ti support àwọn politician rí, because most of àwọn olórin yẹn náà ti wà débi tá a dé. Wọ́n máa gbogbo àwọn òṣèré orí ìtàgé yẹn náà, àwọn náà tún tà wá. Ṣé rí gbogbo àwọn òṣèré orí ìtàgé tó ti tà wá yẹn, gbogbo àwọn olórin tó ti tà wá fún àwọn Haúsá Fúlàní, fún àwọn politicians yẹn, ẹ máa yẹ̀yẹ́ wọn kiri. Especially Wasiu Ayinde, because tẹ́ bá lọ ń wo orin Wasiu Ayinde yẹn ni òun ló tà wá jù. Ṣebí wọ́n ló jẹ Máyégún ni, oyè kí náà ń pè Máyégún. Ayé wo ló wá ń gún báyìí? Ẹ sọ fún mi náà, ayé wo ló ń gún? Nígbà tí wọ́n gbogbo àwọn tí wọ́n fi ń joyè ẹ̀pá olórí burúkú náà ló máa ń fún olórí burúkú joyè náà. Nígbà tó jẹ́ pé olórí burúkú náà ló máa ń fún olórí burúkú joyè. Àwọn tí ò wúlò ló ń fẹ́ àwọn tí ò wúlò náà joyè. Wọ́n pè ẹ́ ní Máyégún. Ayé wo ló gún ní ilẹ̀ Yorùbá báyìí? Máyégún, wọ́n pè ẹ́ Máyégún, ò lè jáde kó sọ̀rọ̀. Wọ́n fẹ́ joyè àwòdì, ò lè gbẹ́dìyẹ. Wọ́n pè ẹ́ Máyégún. Gbogbo yín yẹn ṣé ní gbogbo nǹkan tí ẹ kójọ sẹ́ẹ̀. Gbogbo nǹkan tí ẹ kójọ sẹ́ẹ̀ ẹ lọ kọ́ máa ń sọ. Ṣebí nǹkan tí mo ti sọ sẹ́yìn ṣebí òun ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Gbogbo nǹkan tí ẹ kójọ yẹn wọ́n máa jó lójú yín ni. Gbogbo àwọn youth tẹ́ ti bà ayé wọn jẹ́ yẹn, tẹ́ ti bà ọjọ́ iwájú wọn jẹ́ yẹn, tẹ́yìn wá kọ́lé lọ, tẹ́ bímọ lọ, ẹ níyàwó lọ. Ọjọ́ kan báyìí náà máa sun gbogbo ẹ̀ lójú yín, nítorí pé àníra jẹ̀rú ká gbowó òkúta kò possible. Ẹ ní bà ayé àwọn kan jẹ́ kẹ́ wá fi tún ayé tí yín ṣe. Ẹ ní bà ayé àwọn kan jẹ́ because àwọn ọlọ́pàá tí wọ́n ń pa àwọn ọmọ Yorùbá káàkiri ń sìn. Ipò wo lẹ fẹ́ kí ìyá wọn wà? Ṣebí àwọn ọmọ tí wà lábẹ́ wọ́n wà nínú ilé yín sìn àbí? But àwọn tí àwọn ọlọ́pàá ń pa yẹn wọ́n jábọ́ lára agi àbí? Ẹ wá rò pé ẹ wá lè lọ free láyé? Kò sí, ẹ lè mú jẹ. Kí ni mo sọ? Ẹ lè ṣe kí ni? Ẹ lè mú jẹ láíláí. Ẹ lè lọ free láíláí. Ẹ̀jẹ̀ àwọn tẹ́ ta sílẹ̀ yẹn sẹ́ ó máa bíire. Àwa yìí gan, àwọn ọmọ Yorùbá gan wọ́n máa bíire. Torí àwa yìí náà, ẹ̀yin náà lẹ bà ayé wa jẹ́. Ẹ̀yin lẹ jẹ́ kí lẹ́gbẹ̀ wá, lẹ jẹ́ kọ́nà gbà wá. Ẹ̀yin lẹ jẹ́ ká máa káàkiri. Gbogbo ọmọ Yorùbá ti káàkiri gbogbo inú desert tán. Thousand ti kú sínú desert. Ẹ mọ̀ àwọn tó ti kú sínú desert ni. Millions ti kú sínú desert lórí omi. Thousand ti kú sí orí omi. Ẹ jẹ́ kí lẹ́gbà wá, ẹ jẹ́ kọ́nà gbà wá. Àwa ìgan gbà ń bọ̀ Nàìjíríà. Confirm ni. Àwa ìgan máa wá jà fún ilẹ̀ bàbá wa. Nítorí pé ilé bàbá ọmọ òkín bọ ọmọ lẹ́rù. Àfẹ́ wọn tó bá jí ọmọ àlè. Torí a gbọ́dọ̀ gba òmìnira. Ẹ̀yin àwọn ọba yẹn ẹ má ṣe ojú ìbígbà kan náà máa sọ yí pé akọ̀tí ẹ̀tún wá ń wò wọ́n, a ṣí wọn sílẹ̀ pé ok wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n lè ronú pìwàdà àtẹ̀tún màtẹ̀tún wá tábà tún ṣe fídíò a máa ní ẹ̀yin ọba yẹn ẹ bá wa dá sí kìnnìkan àwárí kankan nínú yín tó fi rẹ́ẹ̀dì tó fi dé pé wọ́n ń pa àwọn ọmọ Yorùbá di àsìkò tá a wà yìí àrí kankan. Ẹ wá rò pé àwọn ọmọ Yorùbá yẹn á fojú wẹ̀ á ní ọba kankan ní ilẹ̀ Yorùbá mọ́. Ṣé òkúta lẹjọba lé lórí ní ilẹ̀ Yorùbá ni? Kò yé mi ni o. Ṣé òkúta lẹjọba lé lórí ní ilẹ̀ Yorùbá ni? Ṣebí àwọn èèyàn náà lẹjọba lé lórí ní ilẹ̀ Yorùbá. Àwọn tẹ́ jọba lé lórí wọ́n wá jáde pé ìyà ń jẹ àwọn. Ẹ̀yin tẹ́ wá jọba lé wọn lórí yẹn ẹ lè jáde, ẹ lè sọ̀rọ̀, ẹ ń bẹ̀rù àwọn Fúlàní. A fi ń joyè àwòdì, ẹ lè gbẹ́dìyẹ. Kí wá ní èrè yín? Kí gbà onímọ̀kù yín ikú tẹ́ wá ń sá fún yẹn náà. Ikú tẹ́ ń sá fún yẹn náà wọ́n máa pa yín lọ́sàn gangan. Ọ̀sán gangan náà máa dúbù gbogbo yín, wọ́n máa fẹ̀jẹ̀ yín rúbọ. Kẹ́ ẹ ti wá jáde, kẹ́ ẹ ti sọ tòótọ́ yẹn gan. Tí àwọn Haúsá bá tó pé àwọn Haúsá yẹn máa gbé yín gan, ó sọ jù fún yín pẹ̀lú nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí yín lọ. Ṣáyìn ò lójú inú ni ẹ rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, ẹ rí nǹkan tó fẹ́ jábọ̀ yìí ni. Nǹkan kò tí ì já. Mọ́ 100 sì máa já. Kí ni mo sọ? 100 sì máa já ní ilẹ̀ Yorùbá torí kí ni a gbọ́dọ̀ gba òmìnira ní ilẹ̀ Yorùbá yẹn. Ẹ̀yin youth ilẹ̀ Yorùbá níbi tẹ́ ẹ ṣiṣẹ́ dé yẹn àwọn alálẹ̀ wà pẹ̀lú yín o. Àwọn alálẹ̀ ẹ gbọ́dọ̀ gbòmìnira torí nígbà tá a wà nínú ilé náà ṣe àrí inú ilé yẹn gbé ni. Nígbà tá a ti ṣe rálì kankan tá a jáde gan ṣé aró oúnjẹ jẹ nínú ilé ni? Aráṣọ wọ̀ nínú ilé ni? Ṣé aráyé gbé nínú ilé ni? Arígbàlò nínú ilé ni?
àwa ní jáde ẹ̀rí 1000 ẹ̀yin ò rí pé ìyà ń jẹ àwọn ọmọ Yorùbá náà àwọn kan ti rò pé gan pé táwọn bá máa kú káwọn kú nígbà táwọn ò kú gan kí ni ìwúlò àwọn òráyé pé gbogbo àwọn politician wọ́n ti jẹ wọ́n máyè àwọn gbogbo àwọn politician ilẹ̀ Yorùbá àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ti jẹ wọ́n máyè wọ́n ti jẹ wọ́n máyè ẹ̀rí 1000 àwọn ọmọ Yorùbá bí wọ́n ṣe ya síta ni kékeré lẹ rí o ní Lambo kékeré lẹ rí ní Lambo ẹ̀yin ìyá wa ní ilẹ̀ Yorùbá ẹ sọ̀pọ̀tì àwọn ọmọ ẹ̀yin bàbá náà ẹ sọ̀pọ̀tì àwọn ọmọ kì í ṣe ìjà àwọn ọmọ nìkan ìjà tó wà ńlẹ̀ ìjà gbogbo wa ni o eléyìí táwa lè ṣe náà láti ń ṣe bọ̀ láti ẹ̀yìn eléyìí táwa lè ṣe láti ń ṣe bọ̀ látẹ̀yìn là ń ṣí létí là ń jáde tó bá ṣe lọ la jẹ́ kẹ́ gbọ́ tó bá tún rẹ́ẹ̀dì tán náà àwa tá tún sọ̀rọ̀ náà àwa gan tún sì ń bọ̀ lé o ṣé ẹ ti understand gbogbo ẹ̀yin bàbá wa ní ilẹ̀ Yorùbá ẹ̀yin ìyá wa ní ilẹ̀ Yorùbá ẹ sọ̀pọ̀tì àwọn ọmọ yẹn náà jáde ẹ jẹ́ ká jáde ní 1000 kan fi mọ̀ pé ó ti red because ó tiẹ̀ ti red gan sí ó ti wá tán ló bá finish kí ni mo sọ ló bá ṣe kí ni ló bá get started ó ti tán tó jẹ́ pé pati orí burúkú lè máa ṣe kiri nígbà tí mo ti ń pariwo pati yìí náà ní nǹkan ní ilẹ̀ Yorùbá táwa ti rí danger yẹn tá ti ń pariwo láti ìgbà wo ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí èmi ti ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí bọ̀ láti bí 2 years ago ni mo ti ń pariwo àwọn tó bá máa ń wo old video mi ni mo ti ń pariwo ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá láti 2 years ago ni mo ti ń pariwo ẹ̀bọ̀ nígbà tá a bá jáde nígbà yẹn wọ́n rò pé wèrè ló ń sọ̀rọ̀ ṣebí nǹkan tá ń pariwo ṣebó ló ti ń ṣẹlẹ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ tí rí nǹkan kan o torí ó sì máa rẹ́ẹ̀dì ju báyìí lọ nítorí àwọn tó nílẹ̀ ló fẹ́ gbalẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó nílẹ̀ ló fẹ́ gbalẹ̀ àdèmá wọ́n ti rí ìyá wa ìyá tá ti ń jẹ̀bọ̀ láti 60 years ago up to now àdẹ̀sí ń jẹ́ ìyá yẹn àtúwá ń jẹ́ ìyá yẹn bá a ṣe endure yẹn tó láti 60 years ago up to now àwọn ọmọ onílùú wá jáde àwọn SARS yẹn wọ́n ń pa àwọn èèyàn ẹ ṣe ẹdúnú ṣáwa Yorùbá yìí náà máa wò náà àwọn SARS yẹn wọ́n ń pa àwọn ènìyàn wá jáde pé kí wọ́n end SARS kí wọ́n fi ẹ̀wọ́nú wọn wọ̀n ẹ wá ń pa wọ́n ẹ wá ń pa wọ́n gọ́vnà Èkó kí tẹ̀ lórúkọ Sanwó-Olú gọ́vnà Èkó ó wá họ́dà kan máa pa àwọn ọmọ bàbá ẹ àbó ti gbàgbé pé ó fi pa àwọn ọmọ tó fi okó òdí ẹbí nìkan ni ọmọ ẹni àwọn ọmọ bàbá ẹ ẹ̀gbọ́n ẹ wà nù wọn nínú àwọn tó ń pa àbúrò ẹ wà nù wọn oníkan máa pa wọ́n sórí ìwọ Sanwó-Olú Èkó yẹn wàláì ìran ẹ ní ilẹ̀ Yorùbá yẹn sẹ́ ìran ẹ ò tún ṣe nǹkan rere mọ́ ní ilẹ̀ Yorùbá yẹn confam ni o ìran ẹ kò tún ṣe nǹkan rere mọ́ ní ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí àwọn ọmọ tó pa ní ilẹ̀ Yorùbá yẹn ìran yín ò tún ṣe rere mọ́ ní ilẹ̀ Yorùbá àtúmọ̀ ìran yín mọ́ ní ilẹ̀ Yorùbá ìran yín tún dùn àwátì ní ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ ọba ló bà ilẹ̀ Yorùbá jẹ́ ni ìjòyè ni ọmọdé ni àgbàlagbà ló bà ilẹ̀ Yorùbá jẹ́ ni ìran yín ò tún gbérí mọ́ ní ilẹ̀ Yorùbá ìran yóò tún ṣe rere mọ́ ní ilẹ̀ Yorùbá àtúmọ̀ràn yín mọ́ ní ilẹ̀ Yorùbá nítorí pé a ti fẹ́ tún ṣe a fẹ́ tún fọ̀ a fẹ́ yọ yín dànù a fẹ́ fi àwọn tí wọ́n yẹ ní ipò yẹn ní adániwáyé fẹ́ fi síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ipò ní ilẹ̀ Yorùbá yẹn ẹ̀ tọ́ sí ipò yẹn. adẹ̀gbọ́ wọ́n ní Tinubu ti sá lọ bóyá rọ́ ni bóòtọ́ ni o ọ̀gá Tinubu níbo lẹ wà ń sìn o torí ẹ̀ sọ nǹkan kan àgbọ̀ nǹkan kan o ẹ̀ mọ̀ nǹkan kan ẹ̀ tí ì rí nǹkan kan ṣebí 2023 ni gbogbo yín dúró di ẹ fẹ́ dìbò ẹ̀yin olórí burúkú àwọn idiot ìgbà táwa ti fọ̀ sí nǹkan tá ti ń pariwo fún yín wípé kò lè work láíláí 2023 yẹn ò lè work ìyá ń jà wọ́n rò pa ń parọ́ wọ́n yín mú ó yá 2023 ó yá Tinubu ẹ ti wà l'Ábùjá o ẹ ti di president ẹ ti wà l'Ábùjá ẹ lọ máa pàṣẹ ṣèbá àṣẹ gbogbo àwọn tó wá ń support yín yẹn náà olórí burúkú ni gbogbo wọn because àwọn náà ń wá ipò ni àwọn náà wá kí bàbá Tinubu kó débẹ̀ kán lè fi wọn jẹ councillor kán lè fi wọn jẹ governor ó ní gbogbo wọn ṣe ń support yín gbogbo àwọn tó follow Tinubu yẹn ó lè ní gbogbo wọn ó ní woman kan olórí burúkú woman kan tó máa ń pè ní Adé Buhari tó ń support o níbo ni Adé Buhari yẹn wà kó wá jáde sí kó wá sọ̀rọ̀ olórí burúkú ni gbogbo yín tẹ́ support Tinubu ṣé àwọn ọmọ tí wọ́n ń pa yẹn sìn kì í ṣe ìyá kan ló bí wọn ni ṣé wọ́n jábọ́ látojú ọ̀run ni ṣebí ìyá kan ló bí wọn àbí kì í ṣe ìyá kan ló bí wọn ẹ wò gbogbo yín ẹ tí rí nǹkan kan o wà bẹ́ẹ̀ ṣe máa ń pòwe yẹn wọ́n ní kéṣekéṣe lẹ rí kéṣekéṣe lẹ rí kàṣàkàṣà ń bọ̀ bàbá kéṣekéṣe ó ń bọ̀ lọ́nà ẹ tí rí nǹkan kan ẹ ní dúró wò tán kí ni mo sọ ṣe wá rí gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀fẹ̀ máa sọ wípé bóyá ẹ ń join EndSARS kìíní kan kìíní recognize yín àti ẹ̀mọ̀ yín mọ́ àárí rárá ìwọ ọba tó bá ẹ̀ṣẹ̀ jáde ń sìn àárí ẹ àmẹ́ ìwọ ìjòyè tó bá ẹ̀ṣẹ̀ jáde ń sìn àárí ẹ àmẹ́ ìwọ mùyíṣà tó bá ẹ̀ṣẹ̀ jáde ń sìn àárí ẹ àmẹ́ ẹ wò Òṣùpá ń bẹ̀ yẹn
nígbà tí Òṣùpá wá bẹ̀ yẹn Òṣùpá kọrin kan ní recently ó sọ yí pé àwọn ọba yẹn ẹ ṣe jẹ́ni tó máa mu ọtí tó máa kú sídìí ọtí ẹ̀yin máa mu ọtí ẹ máa kú sídìí ọtí ẹ̀yin ṣe máa dórí ipò ẹ kì í fẹ́ kù lórí ipò mọ́ ẹ ń fáwọn ọmọ kéékèèké ẹ ń fún wọn láyè. Òṣùpá ó kọrin nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ó tún nígbà tí kíní yẹn wà fresh ni Òṣùpá yẹn jáde ẹ rí bí wọ́n ṣe gbé ń bẹ̀ ni nígbà tí bùrọ̀dá yín Pàṣọ lọ ẹ rí bí wọ́n ṣe náà nítorí pé Pàṣọ ó wà pẹ̀lú àwọn MC Olúọmọ ó ń support àwọn politician ṣe mọ̀ pé àwọn èèyàn ríran abẹ́rò pójú àwọn èèyàn fọ́ ni abẹ́rò pé tí àwọn èèyàn di ni wọ́n mọ̀ nǹkan ni ṣe rí gbogbo ẹ̀yin MC Olúọmọ yẹn gbogbo ẹ̀yin MC Olúọmọ Koko Zaria gbogbo yín yẹn ẹ rí bí kankan sá lọ nǹkan tó wá ń dùn mí fún yín ni pé gbogbo yín lẹ ní àwọn ọmọ ní Europe because àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń pa yẹn bọ́n ṣe bí bẹ́ẹ̀ ṣe fi okó òdi yín bẹ́ẹ̀ ṣe fi bí àwọn ọmọ tí ní àwọn bàbá wọn àti ìyá wọn náà ni wọ́n fi okó òdi wọn ni wọ́n fi bí wọn o bí a ṣe bí ẹrú la ṣe bí ọmọ kan ò ju ọmọ kan lọ ṣètò gbogbo ẹ̀yin Koko Zaria gbogbo ẹ̀yin MC Olúọmọ ìwọ tó péré lẹ́mc Olúọmọ wá jáde ó ní ẹ ò sọ́pọ́ọ̀tì kankan ìwọ ṣe lọ bá wọn ṣe rálì àṣe rí ẹ kó wọ náà kó jáde tó bá mọ̀ pé látọkàn ẹ ló ti sọ̀rọ̀ tó sọ yẹn ò lè jáde nítorí pé Godfather yín ò fẹ́ kẹ́ ẹ jáde àbí gbogbo yín wá rò pé ẹ lè ṣe gbogbo nǹkan tẹ́ máa ṣe kẹ́ wá lọ free ẹ kéré kí ni mo sọ ẹ kéré gbogbo yín la máa fi rúbọ ní ilẹ̀ Yorùbá gbogbo nǹkan tẹ́ kó jọ yẹn tó ń jọ yín lójú yẹn tẹ́ fi wà lókè yẹn ní ọjọ́ kan báyìí ló máa run lójú yín ní ọjọ́ kan báyìí ló máa run lójú yín torí pé èrú lẹ fi kó jọ nǹkan tó yẹ kí gbogbo ọmọ Yorùbá máa ná gbogbo ọmọ Yorùbá tó kàwé wọn ò níṣẹ́ wọn ò ní kankan gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kàwé tẹ́ ẹ̀ lọ nǹkan kan tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kàwé tẹ́ ẹ̀ lọ rẹ̀ lẹ wá di ilẹ̀ Yorùbá mú ẹ wá ti sọ̀rọ̀ ayín di kakos ẹ wá ń kọ̀ǹtró ayé wa àgbọ́dọ̀ sọ̀rọ̀ àgbọ́dọ̀ ṣe nǹkan kan ó ti tó gé ọmọ eléfì nítorí pé kí ni àsìkò ní gbogbo nǹkan ìgbà ní gbogbo nǹkan àsìkò náà lélẹ̀ àti ń bẹ̀ yín wò báyìí ẹ̀yin ti ń ṣe bọ̀ láti 60 years ago lẹ́ẹ̀ma ti ń fi ìyà jẹ Yorùbá má hẹ̀ndí ọ̀gan o Yorùbá má hẹ̀ndí ọ̀gan wọn lẹ́yìn onísùúrù ni adániwáyé wà ṣe rí pé sùúrù náà ó máa ń gbèyàn nígbà míì sùúrù Yorùbá má gbé Yorùbá o because ní àsìkò yìí ìwọ tó bá lójú inú wàá mọ̀ pé a ti ń lọ sí ilẹ̀ ìlérí ìwọ tó bá ní ojú inú wàá mọ̀ pé Yorùbá ti fẹ́ bọ́ lóko ẹrú ìwọ tó bá lójú inú wàá mọ̀ pé a ti ń lọ sí ilẹ̀ Yorùbá yẹn a máa dágbé àgbélébù wa ní ilẹ̀ Yorùbá yẹn ìrọ̀rùn máa dé bá wa ní ilẹ̀ Yorùbá ọkàn wa máa balẹ̀ ní ilẹ̀ Yorùbá yẹn lójú gbogbo kò tí ẹ lè jẹ́ lójú wọn gbogbo àwọn èèyàn àti máa fi wọ́n ṣètùtù sílẹ̀ àti máa fi wọ́n rúbọ sílẹ̀ eléyìí tó yẹ ká fi rúbọ fóògùn a máa fi rúbọ fóògùn eléyìí tó yẹ ká fi rúbọ fésù a máa fi rúbọ fésù eléyìí tó yẹ ká fi rúbọ fún Ọya a máa fi rúbọ fún Ọya eléyìí tó yẹ ká fi rúbọ fún Ọbàtálá a máa fi rúbọ fún Ọbàtálá eléyìí tó yẹ ká fi rúbọ fún gbogbo àwọn òrìṣà ilẹ̀ Yorùbá pátápátá ẹ̀jẹ̀ yín la máa fi rúbọ fún wọn so that ilẹ̀ Yorùbá lè lọ sókè because ẹ ti dalẹ̀ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátápátá ẹ dalẹ̀ nítorí owó gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátápátá ẹ dalẹ̀ ẹ dẹ̀ máa bálẹ̀ lọ ni gbogbo ẹ̀yin politician ilẹ̀ Yorùbá ẹ ti dalẹ̀ o ẹ máa bálẹ̀ lọ nítorí pé kò sí ẹ̀dá tó bá dalẹ̀ tí ò ní bálẹ̀ lọ ẹ dalẹ̀ ẹ máa bálẹ̀ lọ ni àwọn alálẹ̀ máa mú yín bẹ́ẹ̀ ni o àwọn alálẹ̀ máa ṣe kí ni wọ́n máa mú yín ni ẹ ti dalẹ̀ ẹ máa bálẹ̀ lọ ni o bó ẹ jẹ́ yín la máa fi rúbọ ní ilẹ̀ Odùduwà ẹ rò pé ẹ máa wá ṣe bẹ́ẹ̀ ẹ máa wá lọ free àwọn ọmọ tí wọ́n máa pa àwọn ọmọ ọlọ́mọ káàkiri àwọn ọmọ tí wọ́n wà níbì kan wọ́n máa jayé kò possible tó bá kó apá kan àdán á fi họra bẹ́ẹ̀ ni tó bá kó apá kan àdán kàkà kẹ́ lọ free ẹ̀yà máa wọlẹ̀ ni àní rí yín mọ́ ẹ̀ lè lọ free àwọn ọmọ yín yẹn gbogbo àwọn ọmọ yín tẹ́ fi owó ilẹ̀ Yorùbá tọ́ yẹn ẹ̀ lè jèrè wọn àwọn ọmọ yẹn gan ò ní jèrè yín àwọn ọmọ tí ẹ fi owó torí owó tẹ́ fi tọ́ wọn yẹn kì í ṣe owó tó tọ́ sí ilẹ̀ fi tọ́ wọn nǹkan tó tó ti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá òun lẹ fi ń bó orí kan àwa wí tán àwọn ídíọ̀tì tí wọn lọ́pọlọ tí wọn lóye kan wọn ẹ̀ṣẹ̀ ń jáde wọn wá ń sọ̀pọ́tì EndSARS ṣe ẹ fi pé àwa àlójú ni àbórí wa ò pé ẹ fi gbogbo èèyàn ló máa sùn ló máa kọrí síbi kan bẹ́yìn ṣe sùn bẹ́ẹ̀ ṣe kọrí síbi kan ni nígbà tá nídìí yín fresh tá ti ń pariwo ẹja kò lóko ẹrú ẹ sọ tí kunkun ẹ ṣe bí ẹni pé ẹgbọ́ ẹ dé fìlà kò kàn mí ẹ máa jẹyàn yín ẹ máa jẹyàn yín níṣu gbogbo ẹ̀yin yútu ilẹ̀ Yorùbá ẹ jáde gbogbo wọn ló bá yé yín jẹ́ o
ipò tá a wà lọ́jọ́ tòní àwọn náà sọ wá dípò gbogbo àwa náà tá ń káàkiri tá ń gbanú dẹ́sàtì káàkiri tá ń gborí omi káàkiri àwọn náà sọ wá ibi tá a dé lọ́jọ́ tòní àwọn náà jẹ́ ká débẹ̀ o tọ́mọ ẹlẹ́ran wa ń jẹgun tọ́mọ aláṣọ wa ń wọ àkísà o ó dẹ̀ ti wá tó gé ọmọ eléfì wọ́n ní ẹ̀ẹ̀kan ni dómi ẹ̀ẹ̀kan ló máa ń ní iyì mọ́ o ẹ ti ní iyì sẹ́yìn ẹ̀tẹ́ ló kù fún yín gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ni mo ń bá wí gbogbo ẹ̀yin ṣẹ́rí ẹ̀yin pásítọ̀ ilẹ̀ Yorùbá yẹn náà a rí i pé àwọn pásítọ̀ kọ̀ọ̀kan nígbà tó ti ń fresh tá ti ń pariwo náà ṣe ara àwọn pásítọ̀ àwọn pásítọ̀ yẹn náà ló tà wá débi tá a dé yìí náà tá a bá tún fẹ́ sọ́nà ẹ gbàgbé òṣì àwọn pásítọ̀ rádaràda yẹn àwọn pásítọ̀ Adébóyè báwọn náà lọ ń bá Buhari àbáwọn òkín bá Buhari ni pásítọ̀ Adébóyè nígbà tí wọ́n dìbò fún Buhari gbà yẹn let's not forget ṣèbó ló sọ pé ẹni tó máa tún Nàìjíríà ṣe nìyẹn tó ń gbàdúrà fún tó ń ta òróró sí lórí abẹ́ ti gbàgbé ẹ̀yàn ọmọ Yorùbá ṣèbáwọn náà tà wá dépò tá a dé gbogbo àwọn tá a pè lórí ní ilẹ̀ Yorùbá gbogbo ilé tọ́yẹ̀ṣẹ̀ wá ń dá sí ojú ayé ni gbogbo wọn ń ṣe àwọn náà bá yé wa jẹ́ débi tá a dé wọ́n parọ́ fún wa àárí kankan nínú wọn ẹ̀yin àfà ṣáàrí kankan náà nínú yín ni tẹ bá dórí Facebook ìjórí burúkú ni gbogbo eléyìí tó yẹ kẹ́ máa fi jà fún àwọn ọmọ yín mò ń pariwo látẹ̀yìn mo ti ń sọ̀rọ̀ yìí o ó ní fídíò kan tí mo ṣe tó go viral almost bóyá bí 30,000 people ló wo fídíò yẹn tí mo ṣe bóyá bí 4 weeks ago tí mo fi sọ̀rọ̀ sí àwọn àfáà yẹn pé ìjọ orí burúkú lẹ́ ń jà káàkiri orí Facebook eléyìí tẹ́ fi ń jà káàkiri orí Facebook yìí ẹ ṣe lo platform yìí kẹ́ fi sọ̀rọ̀ bá ṣe fẹ́ gba ilẹ̀ Odùduwà àárí kankan nínú àwọn àfáà yẹn náà àfi ká máa sọ pé àfáà ilé ó gba ìyàwó ilé ó gba ọkọ ilé àfi ká máa ṣe orí burúkú lórí Facebook tó yẹ kí nǹkan tó yẹ kán gbájúmọ̀ wọn ní gbájúmọ̀ ṣe rí gbogbo yín la máa ṣíwèé ìrántí kan confam ni oyè tó kára àwo ni ó ń bọ̀ wá kára ẹ̀dẹ́ o kò sí ẹni tí ò ní kàn ìwọ tó bá ṣe eré wàá jẹ rere yẹn confam ni o ìwọ tó bá ṣe ibi wàá jẹ ibi yẹn confam ni o kò sójú àánú lọ́wọ́ yìí o mo ti ń pariwo yìí láti ayé alálùmọ́lẹ̀ ni mo ti ń pariwo àsìkò ẹ̀san dẹ̀ ti dé báyìí confam ni ẹ máa jẹ kísà nínú ìyà ẹ máa sá lọ wọ́n máa béèrè pé kí ló ń lé yín ẹ máa ní ẹ̀ máa rí nǹkan tó ń lé yín ṣẹ́rí nǹkan tí mo máa sọ gbogbo àwọn ọmọ Yorùbá lọ́wọ́ yìí gbogbo ẹ̀yin yúùtù Yorùbá lọ́wọ́ ẹ gbé sí ọpọlọ yín pé a ní ọba kankan ní ilẹ̀ Yorùbá a ní president kankan ní ilẹ̀ Nàìjíríà yẹn a ní àwọn gọ́vnà kankan ní ilẹ̀ Yorùbá àwa yúùtù báyìí là ń control ara wa o gbogbo àwọn tó dẹ̀ báyé wa jẹ́ yẹn náà gbogbo wọn la máa báyé wọn jẹ́ ẹ máa wọlé wọn lọ níkọ̀ọ̀kan gbogbo nǹkan tí wọ́n ti kó tó yẹ kó wúlò fún gbogbo àwọn ọmọ Yorùbá ẹ bá gbogbo ẹ̀jẹ̀ lójú eléyìí tẹ́ bá lè kó ẹ jó gbogbo ẹ bá gbogbo ẹ̀jẹ̀ eléyìí tẹ́ bá máa ṣí adé lórí ẹ ṣí adé orí wọn dànù àwọn ìyẹn lọ́ba ẹ jó àfi wọn dànù kígbà tí wọn jó àfi wọn kí náà ń ṣe kí la rí àárí kankan nígbà tí wọn jó àfi wọn kí náà ń ṣe kí ni nǹkan tí a rí gan kí ni ìwúlò wọn kí ni ìwúlò ọba orí burúkú wo ẹ máa lọ eléyìí tó ń pè lọ́ba ọba Ọ̀yọ́ yẹn a lọ máa fẹ́ àwọn ọmọ kéékèèké yẹn la fẹ́ bá ìyẹn là ń bá ẹ sọ ni kó tún lù ṣe ẹ wá ń fi ìjà tẹ̀yìn ń jà ẹ fi ń ba ayé àwọn ọmọ Yorùbá jẹ́ ìsítẹ̀ kẹ pera yín kẹ ṣe mítìn lára yín bí ilẹ̀ Yorùbá ṣe máa gòkè àgbà irọ́ eléyà sọ pé mo ju eléyìí lọ eléyà sọ pé mo ju eléyìí lọ irọ́ lọ́nà ẹ̀dẹ̀ ń pa gbogbo sórí ilẹ̀ Yorùbá náà ẹ ti bàjẹ́ gbogbo sórí ilẹ̀ Yorùbá tá ń gbọ́ lọ́jọ́ tèmi irọ́ ni gbogbo ẹ ti bà gbogbo ẹ̀ jẹ́ a dẹ̀ máa tún gbogbo ẹ̀ ṣe àsìkò tá a máa tún ṣe lélẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ a máa tún ilẹ̀ Yorùbá yẹn ṣe kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe kí ni mo sọ kò sí ọ̀nà kankan tẹ́ fẹ́ gbà kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe a máa gba ilẹ̀ Yorùbá yẹn ó máa dàbí eré ni ó máa dàbí àwàdà ni ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rẹ́ẹ̀dì ni o mi ò tiẹ̀ tí wà fún yín rárá ó tiẹ̀ ti mọ̀ sometimes ti má kàn rí àwọn kan lórí Facebook mo sì ń bọ̀ confam fún yín tí má máa wá fúlì máa finish yín kí ni mo sọ tí n bá máa wá fúlì láti wá ba ayé yín jẹ́ lórí Facebook yìí máa finish yín pátápátá mò ń bọ̀ mi ò tí ì dé ṣe ti understand gbogbo ẹ̀yin tèmi ẹ wò ẹ jẹ́ kí inú yín máa dùn a ti ń lọ ilé ìwọ tó bá ti nígbàgbọ́ nínú ẹ pa ti ń lọ sí ilẹ̀ Odùduwà ní ìgbàgbọ́ pé a ti ń lọ sí ilẹ̀ ìlérí ní ìgbàgbọ́ pé ìyà tá jẹ ó ti tó ṣe rí gbogbo àwọn tó ti kú tí wọ́n pa yẹn àwọn family wọn pé kò easy a kí àwọn family wọn kò easy but mi bẹ́ẹ̀ mi ṣe máa ń ronú tèmi díẹ̀ ní tí mo máa ń wo in a spirit way kò sí nǹkan tó ń pè ní ikú àwọn tó kú yẹn wọ́n máa padà wá bọ́dì ni wọ́n pa wọn pa soul confam soul ò lè kú láíláí nígbà táwọn bá máa padà wá wọ́n máa padà wá bá ilẹ̀ Yorùbá yẹn wọ́n bá ilẹ̀ Yorùbá bí Amẹ́ríkà ni wọ́n bá bí Europe ni because soul wọn máa padà wá òun la ṣe máa ń rí Babátúndé Ìyétúndé kò sí nǹkan tí a ń pè ní kú ìwọ tó lè pa bọ́dì tó pa so ayé ẹ̀ bàjẹ́ agbára o kàn ní agbára láti pa bọ́dì just body ló lè pa
ò lè pa sóò àwọn sóò tó pa yẹn wọ́n sì ń padà bọ̀ confam ni ìgbà táwọn bá máa padà dé báyìí wọ́n á padà wá bá ilẹ̀ Yorùbá yẹn á ti dàbí Amẹ́ríkà á ti dàbí Europe ìjà yẹn làwa ń jà lọ́wọ́lọ́wọ́ ṣé ti understand gbogbo àwọn family tí ọ̀rọ̀ yìí kàn a mọ̀ pé kò easy but Elédùmarè ọba dẹ́dà ṣẹ̀dá nìkan ló lè bá wa fi omi tútù ló lè bá wa bù sí wọn nínú ṣé ti understand kò sí pé bóyá ọba kan rádaràda kan á lò ọba kan ìwọ ọba ìlú Ìwó yẹn ẹjọ kí lórúkọ ọba Ìwó yẹn náà Rasheed ọba Ìwó yẹn ìwọ yìí gangan ló tà wá fún àwọn Fúlàní ìwọ yìí gangan ló ṣe many things ìwọ ọba Ìwó tán pè ní Rasheed yẹn wà rí pé orí ẹ báyìí wọ́n máa dúnbú ẹ ni sí oríta ìlú Ìwó yẹn náà máa dúnbú ẹ sí nítorí pé ọmọ àlè ni ẹ tó o bá ń ṣe ọmọ àlè ni ò ní ta ilé bàbá ẹ fún àwọn àjòjì ò ní máa promote nǹkan tó yẹ kó máa promote ní ilé bàbá ẹ most ẹ̀yin ọba yẹn ṣe jẹ́ ẹ̀tẹ̀ ìjọmọ kọ ní ṣe yẹ sọ́ba ni ẹ̀yin tẹ̀ yẹ sọ́ba ẹ̀ wọ́n ṣe ń pa àwọn ọmọ Yorùbá ẹ wá dákẹ́ síbẹ̀ ẹ wá rò pé máa lọ free ẹ lè lọ free láíláí kí ni mo sọ ẹ lè lọ free láíláí ẹ máa jẹ ìyà yín láyé ẹ dẹ̀ tún máa jẹ lọ́run ẹ wo ẹ̀yin tèmi kò sí wàhálà mo kàn ní kí n jáde kí n wá ṣe short video ní ṣe ti understand ọba dẹ́dà ṣẹ̀dá á fún wa ṣe o ilẹ̀ Odùduwà nígbà tá a bá gba ilẹ̀ Odùduwà tán ìwọ àti ọmọ ẹ àti ẹbí ẹ wọn ò ní fi wá ṣàwátì o àwa yìí ìwọ yìí lájọ máa fi ojú wa báyìí la máa fi rí ilẹ̀ Odùduwà nítorí a ti jẹ ìyà a máa wá jẹ ọrọ̀ ẹ̀ lágbára ṣẹ̀dá àwíṣẹ́ àfọgbóhùn àti gbogbo àwọn tí wọ́n pa ọmọ wọn yẹn náà gbogbo wa báyìí la máa fojú rí ilẹ̀ Odùduwà àwíṣẹ́ àfọgbóhùn ẹ take care ẹ̀yin tèmi ciao.